alhamdulillahi rabbil alamin ẹ̀ tèmi ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bàtú ṣe wà lẹ́ni alẹ́ rẹ̀bẹ̀ fún ọkọ àti ìyàwó èmi ò díìlì pẹ̀lú excuse me o alẹ́ rẹ̀bẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ bíbà ẹ̀ ọkùnrin kan fẹjọ́ sùn mí because as obìnrin àbí ọkùnrin kò sí basic knowledge ọkọ àti ìyàwó the main reason tẹ́ fi come together ọ̀nà ọmọ bíbí àìjẹ́bẹ̀ everybody máa wà nílé wọn ni ọmọ bíbí àti mutual feelings àti pé kí ọkùnrin má máa ṣe káàkiri kóbìnrin má máa ṣe káàkiri ọlọ́run fẹ́ràn gbéyàwó dẹ́kọ́ tó di pé mo lọ sí the main topic ẹ̀yin single mommy ẹ̀yin single daddy sẹ́ẹ̀fẹ́ fẹ́yàwó ẹ wáyàwó fẹ́ ọ̀rọ̀ ọlọ́run nígbéyàwó ẹ má jẹ́ kó sú yín ọ̀rọ̀ èṣù ó ní pé kẹ́ ẹ remain single yes a mọ̀ pé marriage is not by force tó bá ti di pé tẹ́mi bá fẹ́ bọ́ torí pé nǹkan táwọn míì ti rí nínú marriage wọ́n ní àwọn ò lè try rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run nígbéyàwó kódà tí obìnrin bá wà tọkọ ẹ̀ bá kú wọ́n ní instead tó fi máa ṣe káàkiri ó bẹ́tà kó fọ́kọ tó bá ti mọ̀ pé òun ò lè dúró so ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ìyàwó kí ló wá dé so ẹ get something doing ẹ fẹ́ ẹlòmíì ẹ fẹ́ yàwó ẹ fọ́kọ yes ẹ fẹ́ yàwó ẹ fọ́kọ ọ̀rọ̀ ọlọ́run ni tẹ́ bá ti ṣe lọ́nà tó tọ́ ọ̀nà tó yẹ tó ò sí cheating ẹ̀yẹn máa wò pé everything ó máa ṣe bá a ṣe fẹ́ tí ìwọ ọkùnrin bá jẹ́ onínú kan tó inú ẹ funfun definitely ọlọ́run fún ẹ níyàwó onínú funfun contrary to what you believe gbogbo nǹkan tẹ́ ẹ believe yamayama yẹn èṣù ni kì í sọ̀rọ̀ ọlọ́run lórí títẹ̀ ní ìgbádùn ló bá dé mo yàbàrà síbẹ̀ yẹn ni no single mommy no single daddy ẹ dákun ẹ jẹ́ ká ẹ wọ́kọ̀ ẹ fáyàwó yes èmi ò mò ń wá àwọn obìnrin yẹn lálùbọ́ríkà mo dẹ̀ ń wá àwọn ọkùnrin alálùbọ́ríkà tí wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ ni o iṣẹ́ rẹ tó mọ̀ pé yes ìwọ o lè tọ́jú ìyàwó ẹ̀yin ọkùnrin yẹn mo fẹ́ obìnrin tó máa tọ́jú mi èmi ò fẹ́ yẹn ọ̀rọ̀ àdínì làwa tẹ̀lé ọba wa tọ́nà bá wa bless ẹ tó bá rí obìnrin alálùbọ́ríkà tó ń support ẹ you say alhamdulillah orí ọ̀fẹ́ lórí gbà kò í ṣe túláàsì ni kí ẹ̀yin ọkùnrin kẹ́ tọ́jú obìnrin ni mo sọ lórí títẹ̀ ní ìgbádùn ló bá dé ẹ̀yin títẹ̀ mi mò ń drag ẹsẹ̀ yìí ni ọkùnrin kan pè mí ó ní ìyàwó òun tẹ́ lọ́rùn inú rẹ̀ ó dùn pẹ̀lú ìbálòpọ̀ but once tó bá ti enjoy títí ẹ̀ tán ṣé ọkùnrin mo sọ fún yín pé àwọn obìnrin mi wọ́n ní oore ọ̀fẹ́ láti dà yes àwọn obìnrin mi bá ti dà wọn ò ní fẹ́ kọ́kọ́ fọwọ́ kan àwọn ọmọ kí ló dé that is selfishness that is greediness that is ìkà mo níbi táwa wà ṣóyè yín ọkọ wa làwọn fẹ́ kó wà okay even jù wá lọ àwa sọ yes obìnrin ní tendency láti hold ẹ̀ náà àwa ní well no problem next time even tí ọkùnrin ò bá ní energy mọ́ but nǹkan tó dáa ni pé kí ọkùnrin àti obìnrin kí wọ́n satisfy ara wọn ìwọ obìnrin ó rí i pé wọ́n ti satisfy ara rẹ ó wàá fẹ́ kọ́kọ́ rẹ fọ ọkàn ẹ̀ mọ́ that is bad that is selfishness tí ọkọ rẹ bá tó ti ní sùúrù tó ti jẹ́ kó enjoy ara rẹ tó ti gbé ẹ débẹ̀ túláàsì yes mo mọ̀ pé kò kí ń easy ẹ̀yin obìnrin bí ọlọ́run ṣe dá ara obìnrin tí obìnrin bá dà ṣóyè yín tó bá dà ní àwọn obìnrin míì tó bá dà wọn ò ní fẹ́ kẹ́ fọwọ́ kà wọ́n mọ́ in that particular time wọn ò ní fẹ́ kẹ́ fọwọ́ kà wọ́n mọ́ yes obìnrin ní oore ọ̀fẹ́ a ní obìnrin ní oore ọ̀fẹ́ láti dà lẹ́ẹ̀mẹrin you understand obìnrin ní oore ọ̀fẹ́ láti dà lẹ́ẹ̀mẹrin bẹ́ẹ̀ kò ní àwọn obìnrin tó ń dà lẹ́ẹ̀mẹrin yẹn kìí ṣe pé ká ẹ mọ fọkàn yẹn wọn rárá ẹ ní fọkàn yẹn wọn kọ́ lè máa fọkàn láti dà ojú obo lè máa máa ṣe kàkàkàkàkà and mostly this eléyìí máa happen pẹ̀lú ọkùnrin tó strong either péyà pẹ̀lú ọwọ́ àbí pẹ̀lú nǹkan ọmọkùnrin or àwọn míì tó mọ ẹ̀ para wọn mo believe pé mi confuse yín àwọn obìnrin kan wà wọ́n lè dà lẹ́ẹ̀mẹrin àmọ́ dídà lẹ́ẹ̀mẹrin yẹn abẹ́mẹ̀ta kò kí ń ṣe wípé
ẹ mọ̀ fọkàn ara mi yòókù kò ní mú first excitement. Bó bá fọkàn bí ọyàn wọn ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí wọ́n dà lálákọ̀ọ́kọ́ kò ní fún wọn ní excitement alákọ̀ọ́kọ́ yẹn. So the best thing, má fọkàn ọyàn mọ́, má fọkàn ara kankan mọ́. Tó bá fẹ́ kí ìyàwó rẹ̀ dà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin fún àǹfààní obìnrin tó ń dà ní o, you need to identify ìyàwó rẹ̀ pé irú obìnrin wo ló jẹ́. So ojú obo gangan ni wọ́n máa ṣe ó lè jẹ́ kó dà lẹ́ẹ̀mejì, wọ́n máa ṣe kó máa bẹ̀rẹ̀ dídà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin yẹn ó lè mọ̀ tó ti alákọ̀ọ́kọ́ yẹn àyè wà fún yín pé kẹ́ ẹ fọwọ́ kàn wọ́n á enjoy yẹn. Bẹ́ẹ̀ obìnrin tó jẹ́ pé ẹ̀ẹ̀kan ló máa ń dà kò dẹ̀ fẹ́ mọ́, kò ní fẹ́ continue. But obìnrin tí wọ́n kọ́ tó dẹ̀ ní knowledge tó ní orientation tí ò selfish tó bá dà lẹ́ẹ̀kan gan ó máa jẹ́ kí ọkọ òun náà ṣe tiẹ̀, ó máa jẹ́ kí ọkọ òun ṣe tiẹ̀. Ẹ̀yin ọkùnrin ṣé ẹ̀ ń gbádùn ọ̀rọ̀ tí mò ń sọ? Obìnrin bá ti dà lẹ́ẹ̀kan kò ní fẹ́ kó fọkàn yàn mọ́, kò ní make sense mọ́. Tó bá ti dà kò ní make sense kó fọkàn yàn mọ́, ó máa wà tired. Obìnrin tó bá ní oore ọ̀fẹ́ láti dà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ò ní fọkàn yàn mọ́. obo òun gangan níṣẹ́ wà. Yes. So ìwọ tó wá dà lẹ́ẹ̀kan tó wá bínú sọ́kọ ó ti dà tiẹ̀, ọkọ rẹ̀ gan ló yẹ kó dà. Kí ni àǹfààní pé ìwọ ò jẹ́ kí ọkọ rẹ̀ dà? Ṣé ìwọ ò fẹ́ lóyún ni? Tá a bá tẹ̀ sọ ipò ò fẹ́ lóyún but it's selfish. Ọkọ bá ṣe tó bá dà ó dàbí ẹni pé kò ṣe kankan nìyẹn náà. Ó máa wà tensed up, ó máa wà sad, ó máa wà aggressive, ó máa wà frustrated. O need láti jẹ́ kí tí o bá ti dà jí kọ́kọ́ rẹ̀ dà. Otherwise ọkọ make sure pé ìwọ ṣe tiẹ̀, ìwọ dà. Tí wọ́n bá dà tiẹ̀ òun sì máa high, interest ẹ̀ sì máa high. Ṣó yẹ kó tó di pé wá help ẹ̀ náà kó ń dà. So you have to be very strong. Ọkùnrin tó strong nìyẹn because àwọn ọkùnrin mi bá ti dà tí wọ́n tán wọ́n lọ àwọn náà máa ń sùn kò sáyé oorun. So ẹ need láti watch ẹ̀wọ̀n tí wọ́n sì obìnrin ọkọ ló gbé ẹ sílé túláàsì ni kó jẹ́ kí ọkọ rẹ̀ dà tiẹ̀, túláàsì ni kó jẹ́ kó ọkọ rẹ̀ dà tiẹ̀. Mọ́ joyè selfish, ẹ mọ́ joyè selfish, ẹ mọ́ sì joyè pé ẹ máa dúró lórí pé àfitọ́kọ yín bá sanwó. Ìwọ tó ń sanwó tí ọkọ ń sanwó bí bá sùn tí ìwọ náà ní bí ọmọkùnrin ni ẹ mọ́ jẹ́ tí ń go there again. This is on point by 2 using my words for others. Ẹ mọ́ gbàgbé iléeṣẹ́ akérèkọ́rọ́ skin ultimate, akérèkọ́rọ́ skin ultimate, akérèkọ́rọ́ skin ultimate tó máa help gbogbo blemishes ara, gbogbo itan tó ti dúdú yẹn tó ti rọ stretch mark, gbogbo abíyá tó ti rọ stretch mark, gbogbo jẹnajẹna orí, gbogbo kúrọ́kúrọ́, gbogbo eczema, gbogbo ifo ó máa wipe your out one time. Ẹ pè wọ́n akérèkọ́rọ́ skin ultimate. Ẹ lè darapọ̀ mọ́ wọn. Ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ ọkọ àtìyàwó là ń sọ yìí. Tó bá fẹ́ mọ́ débẹ̀ tó bá fẹ́ mọ́ dà lẹ́ẹ̀mẹ́rin contact on point by 2 lórí natural products ìwọ obìnrin tó máa help ẹ. Ìwọ ọkùnrin tó fẹ́ mọ́ gbéyàwó ẹ débẹ̀ tó wá tètè gangan tí wàá tún dúró gan tó ti wà okay, you understand, tó ti wà okay tó jẹ́ pé ìgbà tó bá wù ẹ́ ó ti sómi ìgbà yẹn náà ni ara rẹ̀ náà máa wálẹ̀. Ẹ contact on point by 2 fún product tanwi. This is on point using my words for others. Bye for now.